fa irun abẹ́ mi so wọ́n dẹ̀ tún mú mi lọ sí ọdún òmu mo fọ ọwọ́ so kò pẹ́ náà tún mú kinní nǹkan tán fún wọn wọ́n fi sí mi lọ́wọ́ láàrin òru tí wọ́n lá ní ọwọ́ mi ní táìmù yẹn kó tó wá wọn wá stop rárá tèpé tán bá dé báyìí tán bá gbé mineral mu kù dé ó yá gbà kó mú tí mi ò bá mú báyìí nínà burúkú so mo sáà mú màá dọ́gbọ́n gbé síbi ibi àgbọ̀n mi báyìí tẹ́ pé gbogbo ara mi ni ó máa ṣe sí kò pẹ́ bẹ́ẹ̀ tó bá di àárín òru báyìí á jí mi láàrin òru ó yá bọ́ síbi wàá mọ̀ la orí okó mi wàá mọ̀ la tí n bá la báyìí nínà burúkú ní gbogbo ìgbà so wọ́n á pé kí n bọ́ gbogbo ara mi sílẹ̀ wọ́n wá yẹ gbogbo abẹ́ mi wò bóyá àǹtí mi ti wá sí mi ní Gbere ní ojú ara wọ́n tún Tanna wò ó kó tó wá di pé wọ́n ṣe súkẹ́súkẹ́ tán dìde mo ṣe ń sunkún nìyẹn nínú àwẹ̀ tán ṣe láàsì wọ́n fẹ́ bá mi lájọṣepọ̀ ní láti bí oṣù kan tí wọ́n bá mi lájọṣepọ̀ nínú ilé tó yẹ pé kánkànkan ni wọ́n ń ṣe sí mi nínú ilé náà wá ní kí n bọ́ sí bí láàrin òru kó tó di pé adáná sàárì mo ṣáà ní pé mi ò ṣe pé ọkàn mi ò ṣe so wọ́n ṣáà ná mi náà bá ní àwọn kẹ́rù mi jáde wọ́n ṣáà kẹ́rù mi sínú báàgì wọ́n kó ẹrù mi sínú báàgì pé ó yá pé tí mi bá ti lè gbà pé ká ní àjọṣepọ̀ pé ó yá kó wá bọ́ta láàrin òru mo ṣáà ń sunkún àwọn ọmọ náà jí sílẹ̀ wọ́n ń sunkún kí ló dé Ọlọ́run so ìgbà tó yá wọ́n ṣàbá mi ìgbà tó wọ́n fẹ́ bá mi lájọṣepọ̀ wọ́n wá ní pé kí n bọ́ gbogbo ara mi sílẹ̀ wọ́n wá yẹ gbogbo abẹ́ mi wò bóyá àǹtí mi ti wá sí mi ní Gbere ní ojú ara wọ́n tún Tanna wò ó kó tó wá di pé wọ́n ṣe súkẹ́súkẹ́ tán dìde mo ṣe ń sunkún nìyẹn. ọmọ yẹn sá sọ pé wọn ò dá mọ̀ ọ bá gbé ọmọ yẹn mọ́ ọ sá fọwọ́ ra lórí ìgbà tó dijọ́ kẹta ajọ́ yẹn ni ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí dákú ìgbà tó dákú asárérọ̀sẹ̀ lọ sọ́yọ̀ Mèsì alọ̀sẹ̀ kan lọ́yọ̀ Mèsì Ọ̀yọ́ Mèsì fi álẹ̀ ńjọ́ Thursday ní ọjọ́ tí wọ́n fi álẹ̀ ìgbà tó di Monday ọmọ yẹn tó bẹ̀rẹ̀ school padà ìgbà tó ọmọ yẹn tó bẹ̀rẹ̀ school padà Monday ìjọ́ yẹn gangan ọmọ yẹn tó wá dákú wọ́n wá gbé wọ́n tó wá sáré àwọn àti ẹ̀wá rọ̀ṣẹ̀ lọ sọ́yọ̀ Mèsì wọn pè yẹ́ ẹ̀ tó fi sáré létà wọn nígbà tó Ọ̀yọ́ Mèsì wọ́n ṣẹ̀ pè ya rẹ̀ ìgbà tó Ọ̀yọ́ Mèsì rí i pé agbára òun ò ká ó ní ká máa gbé lọ sí usage ó nítorí pé ọmọ tèmi sọ pé òun kọ́ lòun lọ mọ́ àwọn wá sọ fún un pé tó ọmọ yẹn bá sọ pé wọ́n kọ́ lọ mọ́ síbẹ̀ ṣe DNA test ní onídìí láti pa ọmọ yìí wọ́n sá lóhùn ò lè wá wọ́n bá yan èèyàn méjì pé kán lọ sí sọpákó kán lọ gbé yẹn wà ìyá wa lòun fẹ́ ṣẹ́wà pé tó bá dago 4 pa wọ́n ń bọ̀ àrètí dago 4 àárí wọn. èèmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ arábìnrin kan ké gbàjarè wá sọ́dọ̀ aláàjì Dr. Oriyomi Hamzat ó ní ọkọ òun pókàn ṣàìdédé fa gbórun abẹ́ òun lọ́gànjọ́ òru olótún délé ta ìdílé lọ́jọ́ kan ló ní pé kóun bọ́ sídìí nǹkan ọmọkùnrin òun kóun bẹ̀rẹ̀ sí ní pọ́n ńlá láì ṣe pọ́n gíla nítorí Ọlọ́run ẹ̀yìn èèyàn eléègbẹnu tán ó tún ní pé nínú àwẹ̀ nígbà táwọn ń gbàwẹ̀ lọ́wọ́ pókàn ṣàìdédé jó òun láàárọ̀ kùtù àì pé kókò gbà tó yẹ kóun máa ṣe sàárì ló bá sọ pé kóun bọ́ síbí o kóun tètè wá báyìí nísinsìnyí kó máa bóun sùn nínú àwẹ̀ ṣé ó tún máa ń ṣe kinní yẹn nínú àwẹ̀ ni ẹ wò eléègbẹnu tán ọ̀gbẹ́ni yẹn ó fẹ́ lu arábìnrin yìí ni o Alfa ni wọ́n porúkọ ẹ̀ Alfa Ibrahim wọ́n ní máa ń wa mikra nílùú Ìbàdàn ẹ̀yin èèyàn dẹ́kọ̀ọ́dẹ́bọ̀ ẹ̀ súnmọ́ bí o eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ìkejì ẹ̀wẹ̀ màmá kan pariwo wá sọ́dọ̀ aláàjì ó ní pé ọmọ òun ó lọ sí skul ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọmọ màmá yìí obìnrin ni ọkọ tó fẹ́ ti kọ̀ ọ́ sílẹ̀ torí pé wọ́n bímọ nǹkan fún un tó jẹ́ pé ọkàn ọkọ yẹn ò yọ sọ́mọ yẹn bóyá ọmọ ẹ̀ ni àbí ò kì í sọmọ ẹ̀ wọ́n ní lọ́sàn-án kan òru kan ló lọ sílé ìwé ọmọdékùnrin yìí o wọ́n ní bó ṣe débẹ̀ báyìí ló sọ fáwọn tíṣà pé òun fẹ́ rí ọmọ òun kó bá òun gbé jáde bẹ́ẹ̀ sì ni kò wà ń bẹ̀ kò tẹ̀lé ìyàwó lọ nígbà tó lọ rẹ́gísítà ọmọ yẹn sí skul yẹn kò tí ì lọ sí skul yẹn rí nǹkan táwọn skul yẹn wá rí lọ́bẹ̀ tí wọ́n fi waru ọwọ́ tó fi di wípé wọ́n gba bàbá yẹn láàyè láti wọlé láti lọ rí ọmọdékùnrin yẹn àwọn iléèwé yẹn wọ́n ròyìn o torí pé kí ni wọ́n ní lọ́gán tí wọ́n gbọ́mọ yẹn jáde sí bàbá yẹn báyìí ní bàbá báyìí sí fọwọ́ ra ọmọ lórí wọ́n ní kò pẹ́ tí bàbá yẹn lọ tán báyìí àtìgbà náà lọ́mọ yẹn ti bẹ̀rẹ̀ sí ní dákú ní ń dájí wọ́n ti gbé lọ sílé ìwòsàn àwọn dókítà ti tọ́jú ọmọ yẹn tọ́jú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn ni wọ́n ti ń kọ́ ọmọ yẹn kalẹ̀ kí ni nǹkan tí bàbá fi ọmọ yẹn ṣe ẹ̀yin èèyàn súnmọ́ bí ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí lè tí mo mú wá fún yín sáà yìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ wo ayé wa o lágbá Ọlọ́run ọba Èdùmàrè ayé ò ní mú wa ẹ bá ń ṣàmì
mo ní pàkútí ayé ò ní mú wa kò ní mú mi kò ní mẹ́nì kọ̀ọ̀kan nínú gbogbo wa bógo tí ń jẹ́ tọ́lọ́run ọba Èdùmàrè. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ sọmọdékùnrin yìí ó ní agbára àti tọmọdékùnrin yìí o àti màmá àkọ́kọ́ tó lọ́kọ̀ òun fà nǹkan abẹ́ òun ó nígbà tó fẹ́ bọ̀ òun sọ pé ṣe níbẹ̀ sí ń taná wo bẹ̀ ní yiri ẹ̀ wò bóyá wọ́n ti sín gbẹ́rẹ́ síbẹ̀ àbí wọ́n sín gbẹ́rẹ́ síbẹ̀ kó tó di pé kọlu òun nínú àwẹ̀. ẹ wo ẹ má jẹ́ ń dé ìnà pẹ́nu ẹ jẹ́ ń gbé fọ́nrán ẹ̀ wọlé kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ kẹtún learn new thing bí àṣà fẹ́rí darkman you learn new thing kò kí n ṣe you learn in the hard way mọ́ ẹ wá kọ́ new thing ẹ tún wá gbọ́ tuntun. mo gbóṣùbà káre fún Alhaji Dr. Oriyomi Hamzat fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ètò Kókórò Alátẹ pàápàá jùlọ lórí ilé tí mo mú wá fún yín sáà torí pé kíni Alhaji wọ́n gbìyànjú nínú ilé lágbára Ọlọ́run ọba Èdùmàrè lákàáyé yóò níjọba o yóò máa ju yín ṣe lágbára Ọlọ́run ọba Èdùmàrè. ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ fẹ́ wọ̀ yìí ìrọ̀rùn ni ó bá dé gbogbo tí ń jẹ́ tọ́lọ́ ọba. ẹ̀yin èèyàn ẹ bá ń pín kíní káàkiri lógúnlógún ẹ máa comment kẹ́ máa like kẹ́sì máa bá ń share káàkiri. ẹ̀yin tí ò tí subscribe sórí ìkànnì Àdàbà television ẹ bá ń tẹ subscribe button tàbí follow button tí ń bẹ ń sàlẹ̀ fọ́nrán yìí. aago kélébé kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni òun gangan ní òun àtàyín lólobó ní gbogbo àkúgbà tàbá ti ń ju fọ́nrán sí orí ìlà yìí láì dé ìnà pẹ́nu. ó yá ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé ẹ má yí kúrò ń bẹ̀ Àdàbà television náà lẹ́wà mò ń bọ̀ náà. ẹ káalẹ́ madam. ẹ káalẹ́ sà. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá sórí ètò Kókórò Alátẹ. orúkọ mi ni Ibrahim Suliat mo wá láti Bàdékù. Ibrahim Suliat láti Bàdékù kí ló gbé yín wá sórí ètò yìí. lórí ọ̀rọ̀ ọkọ mi ni. kí lọkọ yín ṣe. nígbà kan a ti wá bí ní láti bí 6 years sísìn yìí tá a wá complain pé wọ́n fa irun abẹ́ mi so wọ́n dẹ̀ tún mú mi lọ sí ọdún òmu mo fọ ọwọ́ so kò pẹ́ náà tún mú kinní nǹkan tán fún wọn wọ́n fi sí mi lọ́wọ́ láàrin òru tí wọ́n lá ní ọwọ́ mi ní táìmù yẹn kó tó wá wọn wá stop rárá tó pé tán bá dé báyìí tán bá gbé mineral mu kù dé ó yá gbà kó mú tí mi ò bá mú báyìí nínà burúkú so mo ṣáà mú màá dọ́gbọ́n gbé síbi ibi àgbọ̀n mi báyìí tẹ́ pé gbogbo ara mi ni ó máa ṣe sí kò pẹ́ bẹ́ẹ̀ tó bá di àárín òru báyìí á jí mi láàrin òru ó yá bọ́ síbi wàá mọ̀ lá orí okó mi wàá mọ̀ lá tí n bá la báyìí nínà burúkú ní gbogbo ìgbà so kò pẹ́ náà tó máa fẹ́ bá mi lájọṣepọ̀ báyìí wọ́n á ní kí n ká ẹsẹ̀ mi sókè pé ṣé wọ́n ti sí ẹni bẹ̀rẹ̀ ní àbí ní ojú ara táwọn àǹtí mi bá wá báyìí wàhálà ni ìtàǹtí mi tiẹ̀ wá tó wá di wàhálà pé wọ́n ìfẹ́ rí ẹbí mi kankan nínú ilé tó máa ti wá báyìí tó máa lọ tán báyìí wàhálà ni wọ́n lè ní wọ́n wá dá nǹkan lẹ̀ àbí wọ́n wá ṣe nǹkan kan sí mi ní ara bẹ́ẹ̀ wọ́n ìfẹ́ rí anybody ní around mi rárá so lẹ́yìn a tún wá sí nínú àwẹ̀ yìí òun ni ó tún wá di kọ́ńbọ̀kì àǹtí mi wọ́n lọ sí ọ̀dọ̀ rẹ̀ dádì mi kan tó wà ní yanagia so àwọn àǹtà ọkùn yẹn ẹ̀gbọ́n mi ọkùnrin wọ́n jẹ́ wọ́n kí mi wá so bó ṣe dé wọ́n ṣe lọ tán báyìí wàhálà ní nínà burúkú ẹ̀yìn ẹ̀nà àǹtí mi tún wá pé wọ́n lọ sọ́dọ̀ ìyá ọkọ wọn ní yanagia wọ́n ní àwọn ní káwọn yá kí mi ní o wọ́n ṣe wá nìyẹn wọ́n ṣe lọ tán báyìí náà ní ìyá àwùjọ kí láǹtí ẹ wá ṣe ń bì bẹ́ẹ̀ náà láàrin òru kí láǹtí ẹ wá ṣe ní nínà burúkú pé tán máa ń bọ̀ báyìí ìnira burúkú ni nínú ilé ìnira ní nínú ilé kí ló dé so mo dẹ̀ gbé ẹjọ́ wọn wá síbí ní inú àwẹ̀ ìta lò tán yìí so wọ́n sábà yanjú ẹ̀ lábẹ́nu still náà kò gbà irọ́ burúkú ló ń pa irọ́ burúkú ni so wọ́n á sọ̀rọ̀. jọ ọmọ mélòó ló ti bí. ọmọ 3. ó àlejò òótọ́ gbogbo tó ń sọ ikú òsì wà ń bẹ̀. tòótọ́ ni o. kí ló wá dé okùn wo ló sọ ọmọ bẹ̀. kódà àwọn nǹkan mi wà tó yẹ pé wọ́n ṣe fún mi gan tó yẹ pé mi ò rántí mọ́ rárá mi ò rántí. ilé ọkọ tó bá rí bá ikú lókùn téèyàn dúró dé gbogbo tó ń sọ yóò tọ́ ni. bẹ́ẹ̀ ni sà. ọ̀dà mò ń gbọ́. so a ṣá wà síbi ní inú àwẹ̀ àwa fẹjọ́ sùn bọ̀ à ń sọ irú ni wọ́n ń wí so ìgbà tó mo dẹ̀ di mi ò ṣe mọ́ mo wá pe àǹtí mi ní ìtàn ṣe láàsì nínú àwẹ̀ ìtàn ṣe láàsì wọ́n fẹ́ bá mi lájọṣepọ̀ ní láti bí oṣù kan tí wọ́n bá mi lájọṣepọ̀ nínú ilé tó yẹ pé kánkànkan ni wọ́n ń ṣe sí mi nínú ilé náà wá ní kí n bọ́ sí bí láàrin òru kó tó di pé adáná sàárì mo ṣáà ní pé mi ò ṣe pé ọkàn mi ò ṣe so wọ́n ṣáà ná mi náà bá ní àwọn kẹrù mi jáde wọ́n ṣáà kẹrù mi sínú báàgì wọ́n kó ẹrù mi sínú báàgì pé ó yá pé tí mi bá ti lè gbà pé ká ní àjọṣepọ̀ pé ó yá kó wá bọ́ta láàrin òru mo ṣáà ń sunkún àwọn ọmọ náà jí sílẹ̀ wọ́n ń sunkún kí ló dé ọlọ́run
so ìgbà tó yá wọ́n ṣàbá mi ìgbà tó wọ́n fẹ́ bá mi lájọṣepọ̀ wọ́n wá ní pé kí n bọ́ gbogbo ara mi sílẹ̀ wọ́n wá yẹ gbogbo abẹ́ mi wò bóyá àǹtí mi ti wá sí mi ní Gbere ní ojú ara wọ́n tún tanná wò ó kó tó wá di pé wọ́n ṣe súkẹ́súkẹ́ tán dìde mo ṣe ń sunkún nìyẹn mo ṣe ń sunkún nìyẹn so ìgbà tó dẹ̀ yá tó di nígbà tí ilẹ̀ mọ́ mo ṣe pé àǹtí mi pé mo ń sá lọ o tẹ̀ bá ti lè wá mú mi báyìí ibi tí mo rí mò ń lọ o. o níyà. ìyá wa ti kú. o ní bàbá. bàbá náà ti kú. ọ̀dà. so wọ́n sá sọ wọ́n wá ní pé òkùnkùn ní ẹnìkan àwọn pọ̀ dànù òkùnkùn ní òní fámìlì kankan àwọn máa pẹ́ dànù tí ò sí anybody tó máa béèrè ẹ lọ́wọ́ mi so mo ṣáàjì pé àǹtí mi ní àárọ̀ ọjọ́ yẹn ọjọ́ Thursday mo ṣáàjì pé èmi ń lọ o mi ò lọ inú ilé bíi ó ti sú mi wàhálà ti pọ̀ gbogbo ìgbà kò ti fọkàn balẹ̀ àtàwọn ọmọ tó máa ń bọ̀ báyìí àyàwó mọ já ní girigirigiri. lákùúsá ìgbà tó bímọ mẹ́ta ló bẹ̀rẹ̀. àkótó ni pé ìgbà tí mo bí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní wọ́n bẹ̀rẹ̀. so mo ṣáà ń farajà torí èmi mi kì í sọ̀rọ̀ mi síta fún anybody. o nọ́mà nígbà tó sorry ìgbéyàwó yín nọ́mà tó fi mọ àkọ́kọ́. bẹ́ẹ̀ni. ó nọ́mà tó fi mọ ẹ̀kejì. bẹ́ẹ̀ni. bó o ṣe bí kejì tán lẹ wọnú ogun. bẹ́ẹ̀ni sà. ok. so mo ṣáà pe àǹtí mi pé àǹtí mi ẹ wò ó ti sú mi o ó ti sú mi ẹ̀mí mi ti fẹ́ bọ́ ibi tí mo rí mo ń lọ mo ṣáà ti pè wọ́n ṣáà ní pé kí n dúró wọ́n ṣáà fi wá bá mi kó ẹrù mi ní àárọ̀ ọjọ́ yẹn nìyẹn tí mo fi kúrò ńlé so ìgbà tí mo dé lọ wọ́n pè mí pé báwo ni ibo ni wọ́n àti àwọn ọmọ lọ mo ní ṣe bẹ́ẹ̀ ti kẹ́rù mi síta èmi ti kú òun lé yín o mo ti bá yín fi kí yín sílẹ̀ o mo ṣáà fi ń wá mi káàkiri nìyẹn so ìgbà tó dé ìyá àjẹkó wá sí ìgbà tí mo rí pé wọ́n wá mi torí àwọn ọmọ èmi àtàwọn ọmọ mẹ́ẹ̀ta náà la kúrò nílé aṣáko wá sí Kókórò Alátẹ wọ́n bá wọn sọ lábẹ́nú mo ní mi ò ṣe mọ́ níṣẹ́ mi ìpadà mi ì ṣe mọ́ so wọ́n sábà yanjú ẹ̀ mo ní mi ì ṣe mọ́ so ó wá di ọ̀rọ̀ torí títọ́ ọmọ wọ́n ṣáà ní pé ọmọ ipò àwọn ò lè fà àwọn ọmọ àwọn lẹ̀ o pé skul bíi táwọn tí wọ́n wà yẹn ibẹ̀ ni àwọn máa fi wọ́n sí o ipe kìíní kan bádékúdẹ̀ ní skul yẹn wà mo wá ní ó lè rọ̀ mí lọ́rùn pé kí n mọ̀ rẹ́ àwọn ọmọ ẹ̀yin tẹ̀ ń ṣe nǹkan báyìí fún mi kí n wá kọ́ àwọn ọmọ ilẹ̀ kí n kọ́ àwọn ọmọ yìí lẹ̀ fún yín ṣé mo nǹkan tí ẹ fojú wọn rí ṣe pé inú ilé gan kò rọ́gbọ́ so wọ́n ṣáà ń bẹ̀bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé àwọn ò lè fa àwọn ọmọ yìí lẹ̀ o so ìgbà tó dẹ̀ di àárọ̀ àná ni wọ́n kó àwọn ọmọ yẹn wá fún mi ní àárọ̀ àná wọ́n wá kó fún àǹtí mi dẹ̀ wà nínú ilé wọ́n wá bí wọ́n pé ṣé nǹkan kọ́ ṣé ẹnì kápá lórí wọn ní bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni pé àníkàpá lórí wọn so àwọn afẹjọ́ wọn sùn ní ọjọ́ Wednesday tá a wá so wọ́n kọ̀ wọ́n ní kàn yọjú ní ọjọ́ Friday tó ṣe ní bá a dẹ̀ṣẹ̀ débi tán ní ká wá ní 5 o'clock wọ́n pe nọ́mbà wọn láwọn ò lè wá o ipa àwọn ti kọ́ ọmọ ẹ̀ fún pé àwọn ò ní nǹkan kan táwọn ò ṣe lórí ẹ̀ àwọn ò ní kankan so torí ẹ̀ ló wá jẹ́ ká dúró. ó ti kọ́ ọmọ fún ọ. bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ọmọ wa láàárọ̀ àná. gbàwo lọmọ ti wà lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀. ìjọ Thursday ló gbọ́ ọmọ. bẹ́ẹ̀ ni. ó dà padà lánàá. bẹ́ẹ̀ ni. so ti tọ́jú ọmọ tán náà nu. tọ́ ọmọ ìlú wo ni. Ọ̀ṣun. níbo lọ́ṣun ńlọmọ state wo ni níbo lọ́ṣun. Òṣogbo. ọmọ Òṣogbo. bẹ́ẹ̀ ni. ṣé ìrẹsì state and capital ló ń kà fún mi. Ọ̀ṣun Òṣogbo. rárá sà. wọ́n gbé ń sọ pé ọmọ ibo ni wọ́n sọ pé ọmọ Ọ̀yọ́ níwà níbo lọ́yọ̀ọ́ ó ní Ọ̀yọ́ Ìbàdàn. kí ló kọ rẹ̀. Ismail lórúkọ ẹ̀. Ismail wọ́n dẹ̀ túmọ̀ sí Alfa. Ismail dà kí ni ọ sásẹ yìí. Ismail Ibrahim àbí. bẹ́ẹ̀ni Ibrahim Ismail. Ibrahim Ismail gangan ni àṣẹ òburú lé bọ́bí. wọ́n ló ṣe adúrú tó tó báyìí. ọmọ gbọ́ra ni wọ́n ìwé sọmọ Òṣogbo àwọn ọmọ Òṣogbo náà èsì wàá sọmọ burúkú kódà nígbà tí ń ṣètò yìí pé Òṣogbo kan wùwà tí ọ̀dà kò pọ̀ wíwìn tí ẹ tí ì fẹ́ rí kí n gbọ́ àìgbọ́gbọ́kúgbọ́ nípa Òṣogbo àìgbọ́gbọ́kúgbọ́. Ismail Ibrahim. Alfa mi. Alfa wọn mọ̀ sí Alfa. iṣẹ́ kí ló ń ṣe. bàdé kú sí Ìwó road. Ismail Ibrahim
Ibrahim Ismail Alfa tó ń wa mikra ní Bádékú sí ìwòrò òdù so ní fọ́tò ẹ̀ lọ. Parasa. O ní fóònù ńlá. Fóònù láàbò kò sí. nítorí fọ́tò rẹ lórí fóònù ọkọ fọ́tò ọkọ rẹ lórí fóònù rẹ. Kò sí. Irú ayé tẹ̀ ń gbé náà bó o bá rí fọ́tò ẹ̀ lórí fóònù rẹ bí ìgbà tó láìjẹ̀nu ni. Bẹ́ẹ̀ni. kó làbọ̀ bá ń sùn tán lálàrí fọ́tò rẹ̀ wàhálà òye lè mọ jí kọ́ mọ di ògiri mú bí pò ń fẹ́ ṣé wọ́n mú nǹkan. Wọ́n mú nǹkan. Ismail Ibrahim Alfa tó ń wa mikra ní Bádékú síwò road gbogbo ẹ tó bá mọ̀ ẹ́ dákun ẹ bá a sọ fún o. Ismail Ibrahim Alfa tí ń wa mikra ní Bádékú síwò road ẹ yọjú sí wa ọjọ́ Tuesday ẹ yọjú sí wa ẹ ti ẹ̀ kárí láyé ẹ ti kọ́mọ ẹ lọ ẹ dẹ̀ tún ti kọ́mọ ẹ fún ẹ jẹ́ àjọ jókòó kájọ sọ̀rọ̀ ọ̀dà kẹ́yìn ọ wa mikra lónìí kọ́mọ yín ó tún wa mikra lọ́la o aburú ò sínú kéèyàn wa mikra o ṣùgbọ́n aburú ń bẹ́nu kí bàbá ó wà kọ́mọ ó tún wà aburú ò sí nínú kéèyàn ogun kẹ̀kẹ́ márúwá o ṣùgbọ́n aburú wà nù kí bàbá ó gùn kọ́mọ ó tún gùn aburú ò sínú kéèyàn ọjọ́ lọ́kadà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n aburú tó wà ńbẹ̀ ni pé gbogbo owó téèyàn wà ń pa lórí kẹ̀kẹ́ márúwá lórí mikra lórí ọ̀kadà kéèyàn wá mọ̀ fi tọ́ ọmọ kéèyàn mọ̀ tọ́jú ọmọ débi pé ọmọ náà tún wá padà bẹ̀ ẹni ọba dájọ́ ìyàwó ọ̀nà kì í dẹ́sà ìjò ẹni ayé bá ń yẹ ìgò pẹ́. ìsá pààrọ̀ ni ayé àmọ́ yẹ̀yẹ̀ lórí ọ̀pẹ ni wọ́n pè yàn lákọ̀pẹ́ lọ́la ayé dẹ̀ ń lọ́rùn struggle náà bá débẹ̀ fa struggle ni àbí kábàárù skélébè lọ́rùn ọ̀pẹ ọmọ mutí àbí kò kí mutí kè é mutí rárá ó sì wu gbogbo owó àtò wù tó ló ń wù ọmọ sóògùn kì í sóògùn. mi máa rí yẹ o. Kí ló wá ní ọmọ ọlá. ó ń ṣoògùn náà ni. ìfẹ́ lójú òmu mínírààkù ń takọ́ ọmọ ẹgbẹ́ bọ̀ ń lé. yes na kò lè mẹ́yọ kan tán torí ṣúgà ó dẹ̀ wá gbé báyàwó rẹ̀ kówó má waste. kí ló tún ló ń ṣe. inú àwẹ̀ tó ní ọ̀yá kọ́ ọmọ ìbọ̀ kíákíá ọmọ pé ọgbà àwẹ̀ lọ́sàn-án ọba ńlẹ̀ ni ṣùgbọ́n ó lè jẹ́ insecurity náà ní ṣe tí fi ń yẹ̀wò pé sẹ́ńsì gbẹ́rẹ́ tó jẹ́ pé kò wó gbẹ́rẹ́ lọ́rùn ọwọ́ rẹ kò wó ní ìbòmí iléeṣẹ́ ní tí wọ́n gbẹ́rẹ́ kí. Ismail Ibrahim Alfa tó ń wa mikra ní Bádékú sí Ìwó road ẹ yọjú sí wa lọ́jọ́ Tuesday láago 11 láàárọ̀ gbogbo ẹni tó bá mọ̀ wọ́n ẹ bá mi sọ fún wọn ẹ ṣé. ẹ rí páyé le ẹ̀yin èèyàn àwọn èèyàn wà nù ayé ẹ wo ọkọ arábìnrin yìí báyìí ẹ wo etú tó fẹ́ fi pa ẹ wà tó fẹ́ fi dá ẹ gbọ́ gbogbo nǹkan tí arábìnrin yẹn sọ nípa ọkọ ẹ̀ ṣé lè jó òótọ́ ṣá ẹ wò ó ẹ jẹ́ ká gbé iṣẹ́ rọ̀rọ̀ màmá tí mò ń sọ fún yín lẹ́ẹ̀kan wípé bàbá ọmọ yẹn fọwọ́ ra ọmọ lórí tọmọ bẹ̀rẹ̀ sí ń dákú tí ń dájí òun ló kàn báyìí tá fẹ́ wò màá gbé fọ́nrán yẹn wọlé nísìn kẹ wá fetí yín gbéyàwó ọ̀rọ̀ kẹ wá gbọ́ gbogbo ṣe ṣẹlẹ̀ gan ní pàtó gbogbo nǹkan tí bàbá yẹn fọmọ yẹn dá lára tó fi di pé ọmọ bẹ̀rẹ̀ sí ń dákú ní ń dájí ọlọ́mọ àjẹká ní bàbá ọ̀fọ̀ ọlọ́mọ àjà ní bàbá àyà ọlọ́mọ àjà ní ọkọ̀ òṣì lágbọ́n ọlọ́ọ̀bá ìdùnnú gbogbo ẹ̀yin abiyamọ ayé ní gbégun eléegun o ẹ̀yin obìnrin tẹ̀lẹ̀ tí ìnákọ ní gbégun eléegun egungun àyín báyìí lọ́lọ́ọ̀bá Èdùmàrè yóò bá ń ṣe fún gbogbo yín àtẹ̀mí náà ẹ wo ẹ má jẹ́ ń dènà pẹ́ẹ́nẹ́ jẹ́ ń yí kíní ìsókè kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ mò ń bọ̀ ẹ má yí kú ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ìgbọ́n tẹ̀ ń sọ kankan. Hamzat ẹ ká lálàájì
èmi là Hamzat Kafilati. ẹ ṣe máìkì wọn àgbọ̀ rárá ni bí wọ́n bá sọ̀rọ̀ òkè jù bá ń lọ. ẹ kálẹ́ aláàjì o èmi là Hamzat Kafilati. ok. ẹjọ́ ọkọ ọmọ mi ni mo mú wá síbí. Hamzat yẹn ọkọ yín ní jẹ́bí àbí. bàbá tèmi là Hamzat. bàbá yín ni. bẹ́ẹ̀ni tọ́. ọjọ́ ọkọ ọmọ mi ni mo mú wá síbí. ok. so inú oṣù kẹta ọdún tá a wà yìí òun àtọmọ mi ò ti jọ sí papọ̀ mọ́ tọmọ mi ti fi ọmọ rẹ̀ sí skul tó ti gbalé sí orogún tí sèǹ ṣe láìfù ilé ayé ìgbà tó wá dínú oṣù kẹta ọdún yìí ó wá lọ sí skul ọmọ yẹn ó lọ bá àwọn àǹtí rẹ̀ wá pé ọmọ yẹn jáde síta ìgbà tán pọ̀ ọmọ jáde síta fàìmà ọmọ yẹn wá sọ pé òun ò dá mọ̀ ìgbà tó ọmọ yẹn sọ pé òun ò dá mọ̀ ó sá gbé ọmọ ó fọwọ́ ra ọmọ lára. mo ń bọ̀ ó fọwọ́ ra ọmọ lórí. ó sá lọ skul ọmọ yẹn ìgbà tí àwọn àǹtí rẹ̀ pè jáde síta lẹ́yìn sọ fún mọ̀mọ́ tẹ́lẹ̀ ọmọ yẹn sá sọ pé òun ò dá mọ̀ ó bá gbé ọmọ yẹn mọ́ rẹ̀ ó sá fọwọ́ ra lórí ìgbà tó dijọ́ kẹta ajọ́ yẹn ni ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí dákú ìgbà tó dákú asárérọ̀sẹ̀ lọ sọ́yọ̀ mẹ́sì alọ̀sẹ̀ kan lọ́yọ̀ mẹ́sì ọ̀yọ̀ mẹ́sì fi álẹ̀ ńjọ́ tọ́ọ̀sì ní ọjọ́ tí wọ́n fi álẹ̀ ìgbà tó di monday ọmọ yẹn tó bẹ̀rẹ̀ skul padà ìgbà tó ọmọ yẹn tó bẹ̀rẹ̀ skul padà monday ìjọ́ yẹn gangan ọmọ yẹn tó wá dákú wọ́n wá gbé wọ́n tó wá sáré àwọn àti ẹ̀wá rọ̀sẹ̀ lọ sọ́yọ̀ mẹ́sì wọ́n pè yẹ́ ẹ̀ tó fi sáré létà wọn nígbà tó yọ̀ mẹ́sì wọ́n ṣẹ̀ pè ya rẹ̀ ìgbà tó yọ̀ mẹ́sì rí i pé agbára òun ọ̀ka ó ní ká máa gbé lọ sí usage ìgbà tá a gbé lọ sí usage ọ̀yọ̀ mẹ́sì náà tún fún wa ní 20,000 pé òun fún wa ìgbà tá a gbé dé usage ó tó aago 4 kó tó di pọ́ ọmọ yẹn padà jí ìgbà tó ọmọ yẹn jí wọ́n sá bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ ọkọ tèmi ó pe bàbá ọkọ rẹ̀ a pè yọ ọkọ wá ọkọ náà wá ìgbà tó di bí abijọ́ kẹta bàbá ọkọ wá wọn kó 5,000 wá àsáàsì oríṣiríṣi tẹ́sì fọ́mọ òun ó sáàdì pé ọmọ ò lè sọ̀rọ̀ mọ́ ọmọ ò lè jẹun mọ́ kò lè ọrùn rẹ̀ ò dúró mọ̀ ń pọ̀n káàkiri ni fọ́tò rẹ̀ wọ́n ti sẹ́ndì fọ́tò rẹ̀ síbí nígbà tó wá di ní àwọn dókítà ṣàṣeṣeṣe nígbà tó di ní ìjẹrin wọ́n ní tẹ́sì kan wà pé àwọn ò lè jí rẹ̀ ní usage pé ká gbé lọ sí Èkó a pọ̀n lọ sí Èkó dókítà tó wà ní ìsájì ọmọ mi ó fa ní 50,000 ó ní káwa náà fowó yòókù kún agbé lọ sí Èkó wọ́n ṣe tẹ́sì fún lẹ́kọ̀ọ́ ìgbà tí rìsọ́ọ̀tì tẹ́sì yẹn jáde lánàá wọ́n rí nǹkan kan tó ń ṣe ìgbà tó di lónìí wọ́n tún lọ ṣe tẹ́sì kan náà fún a tún lọ ṣe òní ló pé 30 days àtọjọ́ 31 days tá ti wà ní usage a tún lọ ṣe tẹ́sì mi náà fún lónìí wọ́n tó rí nǹkan kan tó ń ṣe ni mo fi wá síbí lónìí ìgbà tí wọ́n wá síbí wọ́n wá pe bàbá rẹ̀ ní òun ò lè wá síbí láyé ó nítorí pé ọmọ tèmi sọ pé òun kọ́ lòun lọ́mọ wọ́n wá sọ fún un pé tó ọmọ yẹn bá sọ pé wọ́n kọ́ lọ mọ́ síbẹ̀ ṣe DNA test ní onídìí láti pa ọmọ ẹ̀ wọ́n sá lóhùn ò lè wá wọ́n bá yan èèyàn méjì pé kán lọ sí sọpákó kán lọ gbé yẹn wà ìyá wa lòun fẹ́ ṣẹ́ wà pé tó bá dago 4 pa wọ́n ń bọ̀ àrètí dago 4 àárí wọn kí wọ́n wá síbí so ni mo fẹ́ jẹ́ kẹ́ bá mi bẹ̀ wọ́n ọmọ kọ̀ǹdíṣàn tó wà ní ìsìn kò lè sọ̀rọ̀ tẹ́ bá rí kán fi fọ́tò rẹ̀ hàn yín àti wà ní usage òní ló pé 30 days àtọjọ́ kan gbogbo àwọn ará usage gbogbo àwọn nọ́ọ̀sì àwọn náà wọ́n tó ń dáwó jọ fún wa àti náwó ẹ bá mi pè wọ́n kẹ́ bá mi bẹ̀ wọ́n kán tú ọmọ yẹn lẹ̀. ìyá ọmọ ń kọ́. ọmọ mi wà usage. pẹ̀lú ọmọ. skul yẹn gangan tí ọmọ lọ tí ẹni tí ọmọ wá skul ti lọ fọwọ́ ra ọmọ lórí ó yẹ kí á mọ léèwé wọn ẹ mọ̀ tí ì dákọ̀ wọn ṣùgbọ́n a pè skul yẹn mo fẹ́ confirm ṣé lóòótọ́ lọ fọwọ́ ra ọmọ lórí lóòótọ́ ní skul ṣé lóòótọ́ tẹ́ ẹ bá wá bẹ́ẹ̀ ṣe wá èmi máa fẹ́ kéèyàn kọ́kọ́ lọ ṣe medical check up kàn ṣe medical test kàn ṣe medical examinations kàn mọ̀ tó ń sọmọ lóòótọ́ ṣùgbọ́n tí a bá wo gbogbo result lóòótọ́ tí wọ́n ní medically nǹkan kan ò sọmọ yìí a ti mọ̀ pé spiritual ni àmọ́ o ẹni tó bá sọ pé kò sí spiritual àwa gbà pé spiritual ń bẹ ń bí o ṣùgbọ́n a máa fẹ́ kéèyàn kọ́kọ́ ṣe gbogbo ohun tó yẹ kó ṣe ká wá confirm pé lóòótọ́ so láago 10 lóòótọ́ tí mi bá ti ń ṣètò ẹ̀mí mi máa wọnú ètò ni lóòótọ́ ẹni wọ́n fọwọ́ ra lórí ṣùgbọ́n ó wá fọwọ́ ra lórí o ó jó oògùn lè ra lórí o kò jó oògùn lè ra lórí o nígbà tí wọ́n mú ọmọ lọ sí school no man was introduced. Let me say this man was not introduced to the school as a father and he has never shown up as a father.
why tó fi lọ sí school tẹ́ ẹ fi ń láti pe ọmọ jáde fún gan lákọ̀ọ́kọ́ gan kò tiẹ̀ yẹ kán pe ọmọ jáde kọ́ mọ́ wá rí rárá débi pé ọ̀fọ̀ ọ̀rọ̀ ọmọ lórí àbí ọ̀fọ̀ ọ̀rọ̀ ọmọ lórí nítorí pé òun kọ́ lọ fọmọ sí school yẹn tó bá jẹ́ just anybody tó fẹ́ jọmọ gbé lọ náà ni tí ó fọwọ́ kan ọmọ tóun àtọmọ ọjọ́ disappear bí ó sì gbé lọ náà nìyẹn so why tí wọ́n ṣílẹ̀kùn fún ẹni tí ò mọ ọmọ wá school wọn mọ̀ rí most of àwọn private school yẹn sì làwọn àwọn àǹtí nǹkan tẹ̀ ń sọ wọ́n máa ń gbàbọ̀dè wọ́n máa ń gbàbọ̀dè wọ́n ìyá àtọkọ ọkọ àti ìyá tí ọkọ àti ìyá ọmọ àti bàbá ọmọ ti jà wọ́n ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìyá ọmọ ló ń gbọ́ tọ́jú ọmọ ló ń gbọ́ bùkátà lórí ọmọ nǹkan bóyá wàá mọ̀ wọ́n pọ̀ rí bóyá kàn rí wọn pọ̀ rí yóò wá lọ ọgbọ́n ó lè lọ sọ fún bàbá ọmọ pé ọmọ yín wá school wá something like that ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ẹni tó rí obìnrin lóòtẹ́ẹ̀lì ní tó lọ sọ fọ́kọ rẹ̀ pé mo rí ìyàwó yín lóòtẹ́ẹ̀lì lánàá ṣé tí ẹ wá gbà tí wọ́n mú wá bá yín lé tí wọ́n pẹ́ dé gbé hòtẹ́ẹ̀lì jẹ́ bí ó ti lọ rajà wá lọ́jà doesn't make any sense doesn't make any sense níbẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ níta tó lọ sí ilé kò wọ́n gbé sínú machine wọ́n látòrí tó fi dé ìkànnì ẹ̀sìn. kò sí nǹkan kan sáwọn test yẹn ṣá a lè ní access. ìgbà rẹ ti sẹ́ndì àwọn ọmọ yẹn gan bó ṣe rí yóò sẹ́ndì gbogbo ẹ̀. now I want to say everything tomorrow. bí wọ́n jẹ́ kí n gbé kó la fẹ́ gbé wá bí. ẹ má gbé kó wọ́n sì wà bí wọ́n ti ń tọ́jú ẹ̀. I would like to say everything tomorrow. number one yẹn number two bí wọ́n pa wà ni wọ́n gbà wà tá a bá ti rí i pé gbogbo test tí wọ́n ṣe medically wọ́n sọ pé kò sí nǹkan kan lóòótọ́ tí wọ́n bá ti rí kò sí nǹkan tó ṣe ní medically á gbé á tọ́jú ẹ̀ yóò lálàáfíà ṣùgbọ́n iléèwé yẹn ẹ bá mi invite wọn kó tó di pọ́ ọmọ Nàìjíríà ó dá wọn mọ̀ ẹ bá mi invite wọn right wo náà ní láti máa expose ọmọ yẹn to danger àwọn náà expose ọmọ yẹn to danger àwọn náà expose ọmọ yẹn to danger accomplice ni wọn so ẹ tún káàbọ̀ padà ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí ẹ̀yin yẹn wá bó lẹ ṣe rí sí ẹ jẹ́ darapọ̀ lábala rẹ̀ ó sì ẹ máa ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri ní rí jù báyìí lọ lórí ilé tí mo mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ àwọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní Gbere pàdé olókun àdùkò ní Gbere pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní Gbere pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe